orílẹ̀ já fi mí làbú o orí gbẹ̀lẹ̀kẹ̀ ó funfun nẹ́nẹ́ ẹlẹ́dá mi má ṣàìgbé mi o kórí mi má gbà bọ́dé ojú ọ̀rẹ́ òun a ò dọ́ta mọ̀ ṣùgbọ́n bẹ́lẹ́dùn àbá ti ń kó níyọ àbùṣebùṣe. mo rí tó ẹ̀rọ ayé bá mi o ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí ìwà ẹ̀dá ayé burú jáì. Auntie. Ẹ jọ̀ọ́ Mr. Subomi là ń béèrè. Mr. Subomi. Okay, Uncle Subomi. Wọ́n ti wọ́pọ̀ ìbẹ̀rẹ̀ láti last week ma. What? No. Relax. Ẹ sọ nbo ló wà kó lọ. Ó dà ìpele wọn lọ kó lọ bọ́ ẹ̀ ṣe pé wọ́n sórí láì wọn. No. Relax ara ẹ lè wá boyfriend ẹ wá ní. Jàjà tí ló ń sọ. Wọlé. Subomi ò lè kúrò ní ilé ara ẹ̀ náà. No, take it easy. Mo dárò. Sísá mi kí ló fẹ́ máa ṣẹlẹ̀ sí mi báyìí? Ó mọ condition ẹ. Relax yourself. Ó fẹ́ ní ṣùlọ́kà ni. Kò lè sọnù náà bá lè fẹ́ sọnù rú ẹ̀ jẹ́ ká lọ. Àwọn lọ sọ́fíìsì ẹ̀. Mo rí tó ẹ̀rọ ayé bá mi o. Ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí. Ìwà ẹ̀dá ayé burú jáì. Kọ́wọ́ ayé máa tẹ̀ mí kí ilé mi má ṣe dàrú mọ́ bẹ́ẹ̀. Ọba tó láyé ọ̀dà àbúrẹ́ ìwọ ni mo rí. Ọ̀fẹ́ rẹ̀ àti ààbò rẹ̀ lórí ẹbí Olúwa ẹ ṣé o. Bàbá ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín. Ọlọ́pẹ́ ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín Jésù. Oníyìn ẹ gbà yín wa. Agbẹ́yìn ga bàbá yín lógo lórí ọmọ rẹ tó lọ láyọ̀ tó bọ̀ láyọ̀. Adúpẹ́ pé ìbànújẹ́ ẹ̀jẹ̀ kó wọnú ilé yìí. Adúpẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí adúpẹ́ pé ẹ jọba ẹ jẹ́ kó gbabẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ bẹ́ẹ̀ yẹn tí ò padà dé mọ́. Ìjì náà jà adúpẹ́ pé kò gbé wa lọ. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa máa gbé yín ga. Olúwa máa yìn yín lógo. Inú ilé yìí tó ti ń tòrò ẹ má yẹ kó dàrú. Adúpẹ́ pé ẹ ti gbọ́. Olúwa ẹ ṣé o. Adúpẹ́ pé ẹ ti gbà. Olúwa ẹ ṣé. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Hallelujah. A máa gbé yín ga. A máa yìn yín lógo. Láì lórúkọ Jésù Kristi agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. O ṣe máa di ẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan. Ikeoluwa, báwo ló gbé ìṣẹ̀lẹ̀ gan náà? Lẹ́yìn tí mo parí operation, wọ́n discover pé glass rú sínú ojú mi. Lẹ́yìn tó affect optic nerve. Wọ́n arrange, wọ́n dẹ̀ gbé mi lọ sí hospital mi. Ibẹ̀ ni mo ti ní complications. For over 7 months ni mi ò fi rántí nǹkan kan mọ́. Memory mi blank. Retrograde amnesia títí tí mo fi bímọ. Àfi bí àlá. Bímọ. Bẹ́ẹ̀ni, mo bímọ. I call her Ikeoluwa. Tèmi Tọ́pẹ́ tẹ̀rán kó tẹ̀lé mi náà láti lọ dúró tì mí. Nígbà tí wọ́n fẹ́ move mi lọ sí second hospital rẹ̀ kó tẹ̀lé mi lọ. Later ni wọ́n wá ṣàlàyé fún mi pé nígbà tó fẹ́ wá bá mi ní second hospital yẹn pé ó ní plane crash ó dẹ̀ kú. Ìdí nìyẹn tí mo fi lose contact pẹ̀lú gbogbo ẹ̀yà ara lẹ̀. Mo ṣàwà ń bẹ̀ ṣá
fún odindi ọdún méjì tí mo fi recover fully. Kádúpẹ́ mi. Bẹ́ẹ̀ni. Ṣé kí n lọ kó ẹrù mi kalẹ̀ máa lọlé? Tá bá dé délé àlọ́ máa sọ ìtòkùn, àbí? Ilé wo? Ilé wa, of course. Ṣé bí wọ́n ní òṣèkú lọ sílé tuntun? Ilé ẹ máa ṣe nǹkan tí wọ́n máa ṣe ń bẹ̀rù tó máa pọ̀ gan-an. Ìmọ̀ àti ìtẹ̀jú mi tẹ̀jú ọkàn mẹ́rin rárá. Apartment yẹn kò ṣeé wọ̀ at all for now. Hey, but kí ló dé tó wá move out ní old house yẹn? Bàbá landlord yẹn ni ọkọ̀ decide ọjọ́ kan pé everybody kú ẹ lóhùn kó fẹ́ lólé all of a sudden ọkọ̀ sọ̀rọ̀. So ibo ló wá put up since? Àwọn ọgbọ́n mi mọ̀ wá lórí Èkó bọ̀dá ọ̀rọ̀ pọ̀. Ọ̀dọ̀ bọ̀dá ọ̀rọ̀ pọ̀. Ìgbà tí mo ti dé láti Europe mi ò rí ẹjọ́ ẹ̀mejì lọ tí má pàgọ́ ẹ̀ ò ní gbé mo tún lọ sọ́dọ̀ bọ̀dá ọ̀rọ̀ pọ̀. It was always one story or the other. Tí n bá wá head office náà wọ́n á ní o ṣẹ̀ṣẹ̀ jáde ń sẹ́yìn. Ṣùgbọ́n doesn't mean to say that you're avoiding me. Ó pé ló pé àwọn ẹni bí èèyàn tọ́jú ìwé bíbá ìfún. Ta ni èèyàn bẹ́ẹ̀? Ṣé ìyẹn ló mátà sí ẹ̀sìn ni àbí kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló fa gbogbo ariwo? Jesus Christ. Ike. Ìwọ ni. Ṣùgbọ́n Bọ́lá ti tó. Orílẹ̀-èdè fi mí làbú o. Orí gbẹ̀lẹ̀kẹ̀ ó funfun nẹ́nẹ́. Ẹlẹ́dàá mi má ṣàìgbé mi o. Kórí mi máa gbà bọ̀dé. Ojú ọ̀rẹ́ òun àdọ́ta mọ̀. Ṣùgbọ́n bẹ́lẹ́dùn bàbá ti ń kó níyọ̀. Àbúṣe ṣe. Sùúrù lọ̀rọ̀ ẹ gbà. Ìwọ ọmọdé yìí ò mọnúrò. Gbogbo ẹni tí ò bá dẹ̀ mọnúrò láyé kò ní mọ pẹ́ dù. Ìwọ ti gbàgbé ni. Adúrú nǹkan tó ṣe ẹ̀yẹn tó bá bá lọ kí ló fẹ́ bọ́ lọ́hùn fa. Jọ torí Ọlọ́run fa ọmọkùnrin yẹn kó fà lé Ọlọ́run lọ́wọ́. Ó ṣe tiẹ̀ ni kò ṣe tọlọ́run. Ọlọ́run fúnra ẹ̀ ló máa ṣèdájọ́ fún un. Ọlọ́run á fi àǹkan tó ṣe yẹn jẹ́. Ọ̀pọ̀ sísá balẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà. I can't be rude to you, but báwo lè ṣe rori? Kí ni gbogbo eléyìí? Èèyàn mẹ́sàn ọmọ fún mi báyìí ó jẹ́ kó máa ké. Ẹ̀yin wá sọ pé kó fà lọ sí kòtò náà. Wọ́n máa fọ́kìn pàdánù ni. Even America lọ́run ni mò ń sọ. Ní South Africa lásán, wọ́n á gbọ́ ọ̀nà ẹ̀dá 50 cent lẹ́mí ẹ̀. Bó dẹ̀ ṣe wà ẹ̀ kò tí ì kọjá. Mo máa make sure pé wọ́n lọ ọrùn ẹ̀ báyìí wọ́n pa ni. Tọ́ máa yín ọrùn ẹ̀ tọ́ máa fílẹ̀ bọ́ ọrùn ẹ̀ máa dà báyìí. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Pààyàn. Ìlú yóò rí bẹ́ẹ̀. Naija ló wá. Téèyàn bá pààyàn nílùú ìwọ̀n á pa. Sista mi kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tó bá sọ pé ó frustrate òun lòún ṣe pa ó pa gbé nìyà kí lè sọ. Má wọrí bó ṣe wà ẹ bọ̀bọ̀ ẹ̀mí ẹ̀ máa bọ̀ ni má make sure pé mo waste ẹ̀. Ẹ má pààyàn torí Ọlọ́run ẹ má pààyàn ẹ jẹ́ ká fọmọkùnrin sílẹ̀ kọ́lọ́run bá wa ṣèdájọ́ fún un. Sista mi ẹ má ṣe bálabàlá báyìí jàre kò já kójú èèyàn dúdú ojú yín dúdú sista mi ojú yín dúdú ojú yín dúdú. Òfin ni mo tẹ̀lé ojú mi ò dúdú. Don't worry, I know what to do. Alárẹ̀ ló ń gbà kú rọ̀jú ẹni ó ṣe kà ń gbà káyíkáyí ènìyàn kẹ́tọ́ wà ó ẹ̀rù rẹ̀. Alárẹ̀ ló ń gbà kú rọ̀jú ẹni ó ṣe kà ń gbà káyíkáyí ènìyàn kẹ́tọ́ wà ó ẹ̀rù rẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá náà yìí. Àrò tí yóò lè rìn yẹn ló gbọ́rọ̀. Ìyàwó tí wọ́n kò lè tẹjọ́ fẹ́ra yín ṣu lọ́kà.
ìṣòro gbé ó dìlú òyìnbó ó wá joyè fanboy ọ̀fọ̀kásí gbòòrò ẹni agbójú okùn lè kò jọ ẹni ìgbà. Sọ fún mi nígbà tó máa kúrò létò gbé lọ́ọ̀ tó yá kó wá síbi ta ló sọ fún àbó mọ̀ pé wọ́n là ń wò gẹ́gẹ́ bí ọmọ nìsín ni. ẹ má bínú. Shit. Ètò ṣe yóò dáa o. pẹ̀lẹ́ ọkọ mi tó bá ti dọ́dọ̀ bàbá Adekoya máa ṣe jẹ́jẹ́ ni ṣùgbọ́n gbogbo ayọ̀kayọ̀ tó yàn ń bíbá yẹn má yọ̀ lọ́rùn kí mi ì sí ń bẹ̀ ṣùgbọ́n ọkọ mi pẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn èrè just for the weekend náà ni wọ́n gbọ́dọ̀ padà. Ike Ṣọlá ṣé wọ́n ń travel? Mi ò kúkú travel o ọpẹ́ ni mo fẹ́ lọ job sọ́dọ̀ bàbá ẹ̀ for the weekend. bọ̀ ẹjọ́ máa ṣe weekend ń bẹ̀. Ike fún mi ní one good reason tó ṣe fẹ́ lọ drop ọmọ 2 years sọ́dọ̀ bàbá ẹ̀ ẹni tí ò dẹ̀ mọ ojú bàbá ẹ̀ tí ò close mọ́ bàbá ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀. Ṣọlá ìwọ náà bá mi rò báyìí ṣé nítorí pé Ṣùbọ́mi dẹ̀ ti ṣe nǹkan tó ṣe yẹn sìn kí wá sọ pé kò ń ṣe bàbá ọmọ mi mọ́ ni. Ṣọlá mi má ti gba kádàrá tèmi mo ti accept faith mi tí ó bá kàn ṣe ti ọpẹ́ tó ń pariwo dádì dádì kí ni mo fẹ́ wá lọ sọ́dọ̀ ẹ̀. Ike ọmọ ẹ̀ wo ló ń pariwo dádì dádì ó jẹ́ yé tanra ẹ̀ tó bá lójú tán fi ń rí tó dẹ̀ létí tán fi ń gbọ́ jókòó sílé pẹ̀lú ọmọ ẹ̀kẹjọ máa wojú ara yín èrà ò fẹ́ kúròkúrò dénú ọ̀rẹ́ tó wúrú wà bẹ́yẹn tó bá pàdé ẹ lókùnkùn ayé ò ní ti bí ọmọ mú wa o. ó ṣe mi dúpẹ́ ó ṣe gan ni. èmi ń jáde lọ́ntẹ̀yìn tí mádé máa gé ẹ baby take care. Níbo ló ti rọ́mọ? Ọmọ mi ni. Ọmọ ẹ̀? Ọmọ ẹ̀ bíi ti báwo? Àìrò ìbéèrè wo ló ń bí mi ọmọ mi ti báwo? Ọmọ tí kẹ̀bí fún mi ni ọmọ mi. Kí ló wá ṣe ń bí báyìí? Tó wá ṣe ń lè bàbẹ́. Kí ló ń ṣe náà tó kí ló ń fara ìbá náà tẹ̀ jókòó náà fara balẹ̀ kó jókòó. Wo Ṣùbọ́mi má sọ fún mi pé kí n fara burúkú balẹ̀ mi ì fi ara burúkú kọ̀kọ̀ balẹ̀ kí ló dé ṣó fẹ́ gbàbọ̀dé fún mi ni ìwọ àti kẹ́tí ń bá nǹkan mi bọ̀ o má gbàbọ̀dé fún mi torí Ọlọ́run o dẹ̀ mọ́rú condition tí mo wà o jọ̀ọ́ torí Ọlọ́run bá mi dẹ́mọ̀ padà síbi tó ti rọ́mọ o kó yá mọ́mọ́ lọ́bọ́ lọ́mọ. alárẹ̀ ló ń gbà kó rọ̀jú ẹni ó ṣe kà ń bá káyíkáyí ènìyàn ká tó wà ó ẹ̀rù rẹ̀ alárẹ̀ ló ń gbà kó rọ̀jú ẹni ó ṣe kà ń bá káyíkáyí ènìyàn ká tó wà ó ẹ̀rù rẹ̀. arọ tí ò lè rìn yẹn ló gbọ́rọ̀ wá ẹlẹ́sẹ̀ méjì tí ò kàn lọ́wọ́ lẹ́sẹ̀ ó wá dá tọrọ abẹ́ òrè mọ́ ó máa ṣe o. arọ tí ò lè rìn yẹn ló gbọ́rọ̀ wá ẹlẹ́sẹ̀ méjì tí ò kàn lọ́wọ́ lẹ́sẹ̀ ó wá dá tọrọ abẹ́ òrè mọ́ ó máa ṣe o. Yes, dear. Pẹ̀lẹ́, kí lọmọdé yìí kan dá ṣe níta àwọn gbàgbé? Ó ń gba tẹ́gùn ni. Ó ń gba tẹ́gùn. Lọ́mọ tí mo bá tún kọjá nínú òtútù yìí nínú òjò tó ń fomi ṣeré mi tábù mẹ́ẹ̀ ibẹ̀ mo ti pè é sí ó ń gba tẹ́gùn. Ok, ṣé ó ti jẹun ṣá? Oúnjẹ bíi ti báwo? Ṣé bí kò tó kúrò níláàárọ̀ ẹni gbogbo àmú oatmeal? So? Kò sí oúnjẹ fún anybody lénìí, no lunch, 101 láwà lénìí.
Ìgbà mi kí ló ń jẹ́ 101? Ìgbà ní pàlàpàlà ìbẹ̀rẹ̀ sí kí ló ń jẹ́ 101? Bọ́lá ìṣó kí ló ń jẹ́ 101? So ọmọ ọdún méjì ò ní jẹun sìn. Wo even Àtinúkẹ́ gan yìí gan tí ò ti pẹ̀ ọmọ ọdún kankan yìí kò sí lunch fún un. Ike, I can't believe you did that. Ládùúrú gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ. O tún láti gbé ọmọ kékeré yẹn lọ fọ́kùnrin. Ọkùnrin ò lè take care tí wọ́n ṣe máa take care now. I'm sorry. Sorry for what? Ṣé lo ìbò tó lọ ló jẹ́ kí o wá máa ló jẹ́ kó fẹ́ máa dàbí ẹni pé ó rìn dín these days ní àbí kí ni? Ṣọlá. Mo nífẹ̀ẹ́ Subomi gan ni. I only wanted to see him ni mo ṣe gbé Ikeoluwa lọ sọ́dọ̀ ẹ̀. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn ó dàgbọ́n. Kí ni ìtumọ̀ yẹn? Tají kò fi omi bọ́ ojú ẹ̀ because Subomi ò feel the same way tó ṣe ń feel. So ó better kó ya tètè pa iná ìfẹ́ tó wà láàrin wa àti ẹ̀. Má fi Ikeoluwa ṣe excuse because that could be selfish. Ó better kó ya dìde nsìn kó lọ gbé ọmọ yẹn wá. Ṣó ti gbọ́? Mo ti gbọ́. I'll do just that. Oshin. Ibi ọmọ lọ́dọ̀ wo nílé iná? Bóyá fún ẹ lóúnjẹ, àtúfẹ́ lóúnjẹ ń sìn, o tún waste ẹ̀. Ó rí pé ọmọ burúkú ni wọ́n mọ̀ ẹ́. Wo jẹ́ kí n sọ fún ẹ. O lè wá gbàgbọ́dẹ̀ fún mi nílé yìí. I bind you in the name of Jesus. I bind you in the name of Jesus. I bind you. Ó láti tó. Àdàbí àdá fún ẹ o. Àdàbí àdá fún ẹ o Bọ́lá ti tó. Àdàbí ẹ ló máa pa wọ́n náà. Bẹ́ẹ̀ ni, àdàbí ẹ ló máa pa ẹ́ dànù. Wo jẹ́ kí n sọ fún ẹ, má wàá ṣépè lé mi lórí inú ilé mi o. Àdàbí ò kì í ṣègbè Bọ́lá ti tó. Ẹ̀dá dáhùn tó bá ti wà, tó bá ń ṣiṣẹ́ àdúrà, tí àwọn ọmọ aráyé bá ń ṣépè fún, iṣẹ́ owó àṣàdúrà fún. Àmọ́ ẹ̀dàkẹ́dà tó bá wà, tó bá ṣiṣẹ́ ìgbè, tí ọmọ Ádámù bá ṣe ìgbà àdúrà fún, iṣẹ́ owó àṣepè fún. Wàhálà tí ẹ máa nìyẹn o. Ẹ̀yin máa lẹ́mọ̀ nǹkan tẹ́ kóra yín sí o. Nítorí pé ọmọ kan ò lè wá pààyàn oníyà. Dúró ná. Irú tí ẹ̀yin ni mo rí rí. Tó ń gbé ọmọ ọdún méjì lẹ̀. Títí tí bá mú ẹ ṣe after one. Ó dẹ̀ gbé ọmọ ẹ lọ sí dédé kí àpò bẹ̀rẹ̀ sí ẹ nípa ẹ̀rẹ̀ wò. Àbẹ̀wò lọ́mọlọ́mọ tó wá ń gbé lé mi lákàtà báyìí. Ṣé kò tó fẹ́ mi sọ fún mi lélẹ̀? Ike ni o. Ike ló máa ń ṣe pé sọ mi torí pé mo tọ́jú ọmọ ẹ o. Kò sí kan tí kí ọ̀sán tó sí mi lára. Ike ní pé mi ní bí ọmọ tó wà nínú mi yìí. Lọ́dún kan tí mo ṣe fọ́mọ ẹ, Ike sọ fún mi bá dàbí ló máa pa mí. Ike ní pé mi ní jẹ́rìí ọmọ. Wípé máa kú toyúntoyún ni. Ó ní pé mi ní jẹ́rìí àwọn òbí mi ò ní jẹ́rìí mi. Kí ni mo ṣe tó yẹ torí Ọlọ́run ẹ́? Bá mi lọ bẹ̀ o. Ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe mí, ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣoyún inú mi torí Ọlọ́run. Ó ṣe àdúrà èkó tó yẹn. Ó ti ní pé ọmọ òun ló máa jèrè inú ogún tiẹ̀. Ọmọ mi ò ní jẹ́ kankan. Torí Ọlọ́run ló bá mi bẹ̀ o. Bá mi bẹ̀ kẹ́ torí Ọlọ́run. Subomi, ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣoyún inú mi o. Ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe mí o. Nítorí pé kò Ọlọ́run kúkú dáadáa bí ká ní ẹjọ́ ọmọ Ọlọ́run lọ máa wọlé lọ. Wọ́n ń fọlá mọ̀ wọn làwọn yẹn bá ti rí pẹ́pẹ́ ṣẹ́ rojú ayé. Ike, mo mọ̀ pé mo ṣe, mo dẹ̀ bẹ̀ ẹ́ láìmọye ìgbà. Ká ní mò ń ṣagídí ni mi ò sí nínú àwọn èèyàn ìṣẹ́kọ́ tó bá mi bẹ̀. Ó fi hàn wípé mo realize mọ́ nǹkan tí mo ṣe ò dáa. Kí ló fẹ́ kí n tún ṣe? Ká
ká tẹ̀ wá gbọ́ pé mi ló ń bá jà mi ló yàn lódì fine kò sí wàhálà ewu tí ń tọmọ lọ́mọ tó lọ mú mọ́ tó bá dé pé wá bẹ̀rẹ̀ sí máa ṣépè fọmọ lọ́mọ kọ́ lábùkù òní kò ní bímọ láyọ̀ kò ní sọ láyọ̀ kí ló fa gbogbo ẹ̀mí ìbáyìí lọ́wọ́ ẹ̀rí gba olóbẹ̀rẹ̀ wọ pàlàpàlà yẹn. ta ló ní mo ṣépè mo ní ta ló ní mo ṣépè ṣùgbọ́n mi ayé ẹ̀ tó sọ pé mo ní ṣépè yẹn ayé ò ní dá ṣé ká pa mí ni have I not kept quiet enough ṣé ẹ fẹ́ pa mí ni do you want to kill me kí ló dé kí ló tún bẹ́ẹ̀ kí n ṣe. Ike èmi ni mo sọ́ọ́sì kí wọ́n sọ pé o ṣépè o. èmi ṣáà wọ́n kẹ́kọ̀ọ́ ní dákẹ́ tó ní mo ṣépè tẹ́mi nìyẹn. ó ti wá jọ mí lójú gan sí i ó ti yẹ kó yé mi pé nǹkan tó sọ pé o sọ ń bẹ̀ yẹn o ṣe sọ gbọ̀ngàn ní in fact ó sọ jù bẹ́ẹ̀ lọ tí o bá ṣe bẹ́ẹ̀ ni mo sọ pé mi mo sọ fún ẹ pé wọ́n sọ pé o ṣépè o dẹ̀ sọ pé o ṣépè fún mi pé kò ní dáa fún mi èmi lórí ọ̀pá nígbó ní ìgbà ẹ̀sìn náà gbogbo àlàfà ìbọn ló bẹ̀rẹ̀ sí náà wọ́n wá ń ṣépè ìwọ kí ìwọ lè wá nú oyún kọ́ máa ṣépè fọ́nà pé òní ìwé sọ̀rọ̀ ìwọ ṣé o lè bá o ti wá ya ìyàkuyà o ti ya nǹkan burúkú o jẹ́ kí n máa realize pé mistake ni mo ṣe pé mo fẹ́ àtẹ̀ ní ọ̀pọ̀ papọ̀ bẹ́ẹ̀ ni yes. ṣùgbọ́n mi báwo ni Bọ́lá ti tó ṣe máa tó máa pa tó máa kún tó máa gbé fún ẹ tí wọn náà dé máa digest bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi. mo ti rí us bó ti rẹ̀ hẹ́ àṣà rẹ̀ dáadáa láti kílẹ̀ o jọ pé fẹ́ ṣàkókalẹ̀ èmi ló ń switch fún àbí òun switch mood fẹ́mi sori kò sí nǹkan tó jọ máa ò lè appeal sí mi sìn kò jọ mọ́ ò disappoint mi o ara ló disappoint so ti yẹn máa appeal sí mi at all good day. ṣùgbọ́n mi. Ìgbà service wa ìfún ìgbà tájọ bẹ̀rẹ̀ iṣẹ́ ní kọ́mpútù rẹ̀ tí mo ti gbàgbé gbogbo ẹ̀. mo rí tí ọ̀rọ̀ ayé bá mi o ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí ìwà ẹ̀dá ayé burú jáì owó rere ayé ò láyọ̀ lé o owó rere ayé ò láyọ̀ lé o owó wa ènìyàn ìgbìyànjú wọn ò tó nǹkan onífẹ̀ẹ́ àkọ́kọ́ lẹ̀tàn ń gbàṣẹ́ rí mọ́ ìfẹ́ bòlóbòló olómi ṣìṣàn lọ́bẹ̀ ayé ń pọ́n wọn lé wọ́n ń fọlá mọ́ wọn làwọn yẹn bá ti rí pẹ́pẹ́ ṣe rojú ayé. omidan ayé ò fẹ́ èlò ọbẹ̀ gangan náà ń wá ọ̀rẹ́ ò fẹ́ rọ́wọ́ òfò títọ́ ṣayé ẹ̀wà wẹ̀lẹ̀ yá àkíyẹ̀yẹ́ o. owó rere ayé ọ̀láyọ̀ lé o owó rere ayé ọ̀láyọ̀ lé o owó wa ènìyàn ìgbìyànjú wọn tó nǹkan onífẹ́. ìṣàlù ìgbàwọ̀ mi rò báyìí. ṣe sùúrù ó máa ṣe lóko tó tó gbọ́ ẹ̀sìn ẹ̀ tó gbọ́ sẹ́yìn òwe ìjọba sí sí gbogbo sẹ́yìn mọ́wọ́ yí padà rárá ni. bàbá ẹgbà ni ẹ ṣàánú mi ìmọ̀ bí kankan bíbélì mi ni mo gbójúlé. bíbélì mi wo lẹ gbójúlé bíbélì wo lẹ gbójúlé gbà tí ẹ bá débi lẹ́wọ̀n Jésù Kristi ọ̀rọ̀ Jésù Kristi kọ́ yóò àsìkò Jésù Kristi kọ́ yóò gbogbo gbẹrẹ ló kọjú yìí ló kún gbáyà yìí ìrànkẹ́ Jésù Kristi níbi ìsàjà lọ. ẹjọ́ yìí kan tí o bá sí nǹkan tó dé ní ọmọ mi á dẹ̀ bí láyọ̀ torí pé Jésù tèmi lèmi gbójúlé mi ìmọ̀ bí kankan. ẹ̀gbọ́n mi
kí lẹ̀ ń sọ ń bì yìí ṣe bọ́ sọ pé bẹ́ẹ̀ CS fún ni kí ló wá lọ pé bẹ́ẹ̀ máa rò pé èèyàn kan ṣe kíní kan èèyàn kan sáré síbi kan èèyàn kan sáré síbi kan sí fún. ọ̀rọ̀ CMS ló ń dóde ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ ìtìjú bẹ́ẹ̀ lọ a lè dóde CMS mọ́ o. CS KS a lè dóde mọ́ o kàtí KS ó ṣe inú ọ̀rọ̀ yóò sí o. ẹ fi mí lọ́kàn balẹ̀ nígbà yìí gbogbo ọlọ́ àjò pé kọ́ lọ gbẹ̀jẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tó fẹ́ lọ gbà tó bá ti rẹ́jẹ̀ gbédé wọ́n á bẹ̀rẹ̀ tó fẹ́ ṣe kí wàá lè wàhálà tí wàá mẹ́sìn. sẹ́jẹ̀ làǹdóde làwọn á dà mọ́ ẹ̀ sóòrì KS ẹja lọ sí amatio ní àárẹ̀ díẹ̀ lóríṣiríṣi kó tó pàmò àlùmẹ̀jì àárẹ̀ díẹ̀ náà bẹ́ẹ̀. ẹ kí ló dé gan ìyẹn fẹ́ máa tọ́ bọ̀ mọ́ kọ́nà kí ló dé gan náà táwọn ẹ̀ sọ̀rọ̀ ẹ̀dá kẹ́kẹ́ máa wà ọ̀rọ̀ ẹ̀ má dá sí mọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ ni ẹ sọ pé kọ́ lọ mú ẹ̀jẹ̀ ẹran kọ́ fi sí èèyàn ṣé èèyàn àti ẹran wọ́n bá wọn mú ni. wọn tọ́ pọ̀lọpọ̀ ẹ̀yin náà lẹ́ni sèèyàn lè ṣe ẹranko bóyá lè lu ẹ̀jẹ̀ ẹranko náà fún ni. ẹ ṣọ́ra yín o. Subomi ṣàánú mi má mọ mi rọ. Ṣàdúrà o olùṣàdúrà o olùmọ̀ ọjà kàdé àgbákò alásàn fún sáwàtà wà ní ìjọba kan bí ó sì mọ̀ sí ayò alòdì aláìlálá o torí àmọ́ ìyá ti sọ ọmọ rẹ o. gbogbo wa tá a wà ń bí òun lára ń fún mi sí ó yẹ kó yọ ara ń fún mi gan gidi gangan. ẹ jẹ́ ká lọ. Ẹ wò tó ẹ pé dáadáa la fẹ́ lọ tọmọ mi máa fi bímọ láyé bàtà láfíà ó ti yá ẹja lọ. ẹ kó mọ ọjà kẹkọọ yá ẹ gbé ọmọ. ẹ ó ti yá. ìyá tó wo orí ẹ̀kọ́ lọ́wọ́ àlẹ́ o orí àkàlà ni ẹ rí o ti fẹ́ yan ọmọ ìjẹ tán lọ́ni ọjọ́ Mr. Subomi Olajuwon kan. Yeah, doctor. And he may carry out CS yẹn mọ́ for now. Kí ló dé kí ló ṣẹlẹ̀? A discover yìí pé kò sí ọmọ nínú ohun ìyàwó yìí. Mo lọ mọ́ wà. Ó kò yẹ sẹ́gbẹ̀ẹ́ kan ni. Ó yẹ sẹ́gbẹ̀ẹ́ kan. Nítorí ìdí èyí, a máa need láti call in specialist láti wá carry out operation náà so that ìyàwó yín máa deliver safely. Ó ti yá. ìyá wa ẹ dákun. Daddy. mọ̀ bínú. Akílódé. sẹ́mu ẹ foríjì wa lóòótọ́ àmọ̀pá ti sẹ́yìn àwa náà sì mọ̀pá sẹ́yìn. ṣé ẹ rí ọmọ bojú wòkòwòkò aláìlọ́rọ̀ ọgbọ́ yìí ọmọ ìyá yìí èmi mọ́mọ́ sẹ̀rí àti mo dá fún kó tó débi òun ló fà àmẹ́ foríjì wa ya mi ẹjọ́ ẹ mọ́ bí mi ẹ dákun. But really mi ò understand gbogbo nǹkan tẹ́ ẹ sọ Subomi. Ike nípa oyún Bọ́lá Tító ni àbá wa nǹkan tí àwọn dókítà ṣe yálàyé fún wa ó jẹ́ nǹkan tó ṣe ní kàyéfì ìgbà míì wá ní ọmọ wà ní wúńbù ìgbà míì kò sínú wúńbù mọ́ ìgbà míì wọ́n tẹ̀ ní àwọn ò tiẹ̀ rárá ó ní tí àwọn náà fẹ́ ṣe CS ìgbà tí wọ́n láwọn ò ṣe mọ́ ìgbà tí wọ́n mọ bí tọ́mọ wà. Níbo ló lọ́mọ wà? odò yìí náà wọ́n lọ wà torí wọ́n náà wọ lọ́kẹ́ ẹ̀sìn wọn ni wọ́n rí wọ́n lọ́mọ pòórá mọ́ wọn nú pé wọ́n ò rọ́mọ wọ́n náà wo dún wound wọ́n wo nú sun wọ́n wo gbogbo ẹ̀sà wọ́n náà wo nú bomb pé wọ́n ò rí. nǹkan tó ń gbìyànjú àti sọ ni pé ọmọ yẹn kò sínú àpò ọmọ tó jẹ́ kó wà. wọ́n lọ́mọ ti pòórá pé bọ́ọ̀ lọ bí kan àbí nǹkan kan so gbogbo bí tá a wá lọ sá ọwọ́ yín là ń bá ń bẹ ọwọ́ yín là ń kàn bẹ́ẹ̀ gan lẹ wà nídìí kí ní ẹ̀yìn lẹ tọ́jú ọmọ àwa gan fúnra wa náà sì ti múra yín wá bóyá owó lẹ náà ni o bóyá fúdù lẹ rà fọ́mọ ni o bóyá oúnjẹ lẹ ṣe fọ́mọ ni o bóyá ní tara ni àbí nǹkan tẹ lè ṣe fọ́mọ mo fọlọ́run búra wájú yín wọn ò fún yín lówó rẹ̀ bóun ò bá lè san wọn san. Uncle mi ò understand gbogbo nǹkan tẹ́ ẹ sọ. ẹgbẹ́ ta ló ń kú. ẹ sá. àwèrè ní ni kí ni mo fi jọ ń kú sẹ́ẹ̀rì tẹ́ rí mi ìsọ̀ ń kú ni mí fágábọ́n lèmi jẹ́ sílẹ̀ mo lè jẹ́ bọ̀dá lónìí mi ì sí ẹgbẹ́ rẹ̀ rárá sẹ́gbọ́ ẹ mọ́ pè mí ló ń kú. Ẹ wò
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mommy, no. Mo fi títóbi Ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́. Mommy, you don't have to. Ṣàánú mi torí Ọlọ́run. Ṣọ́rọ̀ mi ti yẹ. Ṣàánú mi jọ̀ọ́ o. Bá mi tú ẹ̀kan lọ́rùn ọmọ mi o. Jẹ́ kó ọmọ mi bímọ yìí torí t'Ọlọ́run. Ṣé bàbí amọ nìwọ náà? Ṣé bí ìwọ náà ti kúnlẹ̀ lórí ọmọ? O ti mọ bọ́mọ ṣe ń rí. Kéèyàn máa jẹ ìrora láti jọ ìkó má bímọ. Ṣé bọ́mọ bó ṣe ń rí? Fọmọ mi sílẹ̀ lọ́rùn fún mi. Ṣé o ti gbọ́? Mommy, gbogbo nǹkan tẹ́ ẹ sọ yóò wà necessary because mi ò mọ nǹkan kan pa ewu nǹkan tí mo mọ̀ kan máa sọ fún yín ni pé kẹ́jẹ́ ká máa gbàdúrà bí Bọ́lá ti tó ṣe máa bí láyé àti àlàáfíà, that's all. Àdúrà ṣé àdúrà wà lẹ́nu tiẹ̀? Àdúrà wà lẹ́nu tiẹ̀? Wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ṣé tí wọ́n bá pè mí bí báyìí pé ọmọ mi bímọ ó bímọ yè mí ní kúrò bí? Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ọ̀ka burúkú odoro yìí ọ̀dájú abiyamọ. Subomi bàbá ni kí a pè bí ti rí wá bí ti rí náà rèé o tó o lé mi ń yàwó mẹ́rin tí mò ń káyàwó jọ ìwọ tó káyàwó jọ ó di méjì báyìí o méjì náà ni wọ́n ń di oyún mọ́ra wọn nù mẹ́rin tèmi èwo lórí tí wọ́n bára wọn jà nù ara wọn bó ló ti ṣe dànù. Kí ni ṣe rò pé mo ṣeré ni àní mi ní kúrò bí àbí kò tú ẹ̀kan lọ́rùn ọmọ mi kí ọmọ mi bímọ lọ́yà àtàlàfíà kan wá pè mí bí àpọ̀ ọmọ mi bímọ kò jẹ́ bẹ́ẹ̀ èmi àti ẹ àlejò méjì máa bọ́ lọ́wọ́ mi. wo ìyá láwọn ti di Mario sin àwọn òdì Mario ẹdúró ti nǹkan yín kẹ̀sì rí pẹ́ gbọmọ wálé fà wá o kìí ṣe ti já o kìí sì ṣe tó gún o kìí ṣe ti bá o kìí ṣe páyà wá já o ọ̀rọ̀ tí ìyá yìí sọ òun ní ń bà mí lẹ́rù o àsìkò tí wọ́n ò dẹ̀ tí ìtò tẹ́ráwọ̀ tẹ́ tí ì ṣe ìpalẹ̀mọ́ àti kú nílẹ̀ yìí rárá a dẹ̀ fẹ́ fún yín láyè kẹ́ tẹ́ra yín lọ́rùn kálejò méjì kọ́ lọ́ọ́ rè bọ́ lọ́rùn ojú ò tí ì káwa kò tí ì tàsìkò láì jẹ́ pọ́ lọ́rùn ló yá kò yá wa ọ̀ya ìyá. Ó ti dá. Ẹ pè dọ́kítọ̀. Ṣòro pé mo bẹ ṣẹlẹ̀ ni a ní mi bẹ ṣẹlẹ̀ sẹ ìwọ ìka òdòrò yìí àjẹ́ ni ẹ wọlé ní èmi àti ẹ. Mo ti gbọ́. ẹgbẹ́ ìwọ ọmọ mo rí ìṣọ́ pẹpẹ àwọn èèyàn tó ṣe báàrí ìkà lọ fẹ́ wùyà ọmọ òkè dámọ̀ náà sí agbájú náà ìyá jẹ́ nǹkan wò ló bá rí tán ìyá wa ọmọ wa ti bímọ. Bọ́lá ló ti bímọ. Ó ti bímọ. Ta ló bímọ? Bọ́lá ti tó. Bọ́lá ti tó bímọ. Ẹ̀yin wá fẹ́ tó èmi kúrò bí irọ́ lẹ pa kò sún tó jọ. a lè tàn yan mi sútù ló wà ó sì ti bímọ. Hospital. Ó ti bímọ. hospital. Ó dà mo gbọ́ kí ló bí? obìnrin. ọkùnrin. Ó ti bímọ. ó ti bímọ. ẹ̀yọ́ ti fẹ́ dà jẹ́. Kọ́ ní sọ yá ní sọ ní sọ bẹ́ẹ̀ àjọ máa débẹ̀ ni. Èmi sílẹ̀ àjọ máa débẹ̀ ni. Ó yà ká lọ. Èmi sílẹ̀ àjọ máa débẹ̀ ni. Ó yẹ jẹ́ àjọ àwọn máa. àjẹ́ ọmọ wa ara wọn àjẹ́ tí méjì ọ̀ya. mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ìjókòó gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí ẹ ṣe ẹ̀kọ́ àtúntò ọlọ́run sì bá wa yanjú ọ̀rọ̀ náà sẹ́ẹ̀rí àwọn bọ̀dá wa tí wọ́n wá láti ilé yìí abẹnú ni wọ́n aláàárẹ̀ ni wọ́n aláìsàn ni wọ́n bí a ṣe wà wọn ò gbádùn wọn ò fi kankan gbádùn ńṣe ni wọ́n jábọ́ látòrí ọ̀pẹ ọmọlanke ni wọ́n fi tì wọ́n dédé ọkọ̀ ẹ̀pẹ̀lẹ́ kí wọ́n tó wọkọ̀ tá ń lẹ̀sẹ̀ wá sílẹ̀ yìí ẹ ló rí i pé múra wọn ìṣesí wọn kò bá tiwa mu àmọ́ ẹ bá wọn gbà bẹ́ẹ̀ àwọn náà wá láti wá ìyàwó mi ọ wọlá bí wọn ti rí ọ sànù wá tí wọn bá ti bọ̀ sọ̀rọ̀ báyìí kò sì gbọ́ tí wọn náà bá wo bí wọn ti rí ó rí i pé wọn ò gbádùn ara sọ̀rọ̀ pé kọ́ wọ́n yà ti sẹ́yìn gidi kò jẹ́ gbẹ́ kọjọ́ kọ́ọ̀fù lásán ni wọ́n wù sóyọ mọ́ bá ṣẹ̀ṣẹ̀ wọn ń bí báyìí bí wọ́n ṣe wà ọlọ́pàá ọkọ̀ gbogbo wa à ń láti sọ kánmọ́kánmọ́ kí wọ́n ti mọ̀ lọ́lé. ẹ mọ sí ẹ sí rè ẹ mú pèmí núre mọ èkó mọ wà yìí o èkó sì yàtọ̀ èkó dádúró kò fara wélu kankan o bí mo ṣe wà lẹ́kọ̀ọ́ yìí olówó èkó mọ̀ ń jẹ́ o
olówó èkó wọ́n pè mí o bẹ́ẹ̀ bá pè mí mọ́ pè mí núre o ṣe é gbọ́. àsálàtù fún sẹ́ńlá mọ̀ọ́mọ́. bọ̀dẹ̀ mọ́ sí àsálàtù ẹ̀ ń já ọ̀rọ̀ yín gbogbo ọ̀rọ̀ yín kò dáa ṣe àsálàtù ó máa ń wéṣẹ̀ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ni ẹ sọ kọ́mọkọ́mọ kọ́ ya káìsọ ká kó mẹ́ kí sí pàṣálàtù ò dábẹ́ tí wọ́n fi kọ́ mọ́ lálẹ́kọ̀ọ́ àsálàtù dàgọ́. núre bò ní mo sì máa ń ṣe ọ báyìí kí ni tí ń ṣe ọ gan. àló láìsí lábúlé ẹ̀ mẹ́nu sọ nǹkan tẹ́ ká sọ̀rọ̀ ẹlẹ́nu yẹmọ. ẹ dákun ẹ mọ́ bínú sí a o ṣé ẹ rí ọ̀bẹ gé ni lọ aṣọ bẹ́ẹ̀ nù. ẹ ní sórí rẹ̀ ẹ̀gbọ́n sí ọ̀tá jẹ́ ni ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ aṣọ bẹ́ẹ̀ nù síbi tí ọ̀bẹ bá gọ́mọ lọ́wọ́ tá a bá fi karosí sí a fi pẹtiró sí báyìí sì fẹ́ tiró pé a fi ayọ̀dá sí bá a bá fi ayọ̀dá sí a gbé lọ sí ọmọ sí o káwá sọ ọ̀bẹ nù. ṣé o tiẹ̀ ní làákàyè rárá ni. ṣé nígbà tá a bá gẹ̀ràn mi etí yín la fi gé àbí ẹnu yín sọ̀sọ̀rọ̀ bí ẹnu tètè o sóun la fi gé. ọ̀rọ̀ rẹ ó dàbí pé wọn ò ní mọ̀ fèsì sí mọ́ aya mi wọ gangan níbẹ̀ o àwa la ṣe ọ sóyí ọ èmi àti bàbá yín la ṣe ọ. kíni sin gan sẹ́ẹ̀tì mo gógóró ni wọ́n wọ́n ò ní dàn láàmú ta ní sìn wọ́n sẹ́mi ní ọ̀tá ajé tó dá wà lálẹ́ àbí kí ló kàn mí bẹ́ẹ̀ tó bá yẹ pọ́lọ́pàá wa mìíràn bẹ́ẹ̀ sì mọ́ ọ̀pá ọmọ lẹ́sẹ̀ ni tí wọ́n sì ràn mí lẹ́wọ̀n àrèmọ́ bọ̀. kí ṣe wọ́n ló bí ọmọ yìí ṣé ìṣàwọ̀ la bí orí rẹ̀ burú ni tí n bá sọ̀rọ̀ sọ̀dẹ̀ jẹ́ kí n bọ̀rọ̀. mo respect yín gan o tí ẹ bá ti pẹ́ ìjálá kan lé lọ́wọ́ mi ẹ sì wo lọ́wọ́ wọn ti la yín gbàjú o irú ọ̀rọ̀ lánàá wọlé sọ òun ẹ jẹ́ tó tóbi lọ́wọ́ mi ni o. núre mo ní kẹ́ ẹ mọ́ sọ núre mọ́ wọ́n ẹ múra sí. ọ̀dà mo fi pamọ́ fún ọ o mo bọ́ ọ dé sóyí ọ ọba àlàkà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ aya mi àwa la ṣe ọ ò wá ní bínú tí ó bọ̀ láwọ̀ jẹ́ ilé dúró ní dá sí ọlágbádá sórí kíní tó sojú wọ́nkò yìí ó lè kó ẹ̀dá o Yorùbá sì sọ̀rọ̀ ó ní ilé ẹni láti ń jèkú tí onídodo ẹ jẹ́ ká gbà pé n tó dé ẹ̀fún fákídé n tó bá lọ ẹ̀fún fákí lọ gẹ́gẹ́ bí mi ṣe ń sọ aya mi mo bínú sí a dákun torí tọ̀lọ́ mo bínú sí a aya mi náà òun ló jẹ̀bi o òun ló jẹ̀bi ọ̀rọ̀ yìí àmọ́ àpàdàbọ̀ á bá ọ̀rọ̀ yìí. ìyá mi ọlọ́mọ wa bó ní tàwọn. ṣe tó wà lẹ́gbẹ̀ẹ́. ìyá tó gbọ́mọ lọ́yìn. ẹbí ìyá yẹn tó gbọ́kọ lọ́kọ nù. ìyá ìyàwó ní. ìyá rẹ̀ nù. ìyá tó gbọ́mọ lọ́yìn. sígbà tẹ́yìn débi ẹ̀ tí ma. ọ̀dà. alábòsí ni. alábòtán ni wọ́n lọ. ọlọ́run alábòsí ni. ọ̀dà táwa ìyálé láàrin àwọn méjèèjì báyìí. ẹ lè mọ̀ láàrin àwọn méjèèjì. a jẹ́ pé ò ní láàkàyè kí n sẹ́ńtọ́ lọ́rọ́ kọ́kọ́ bímọ fọ́kọ ni. ẹ sọ̀rọ̀ tẹ́ sọ kẹ́kọ̀ọ́. n tá a ṣe ni pé ká bẹ ọ̀tún ká bẹ òsì kọ́wọ́ gbébẹ ọwọ́ gbé kẹsẹ̀ gbébẹ ẹsẹ̀ gbé wọn náà sọ kó tó di pé wọn wà kò lẹ́sẹ̀ tán. kí lè dúpẹ́ kọ́. ẹ má bínú bàbá wa ṣe rí ìyá ọmọ mi ẹ máa gbé torí èmi àtọmọ mi a ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀. ẹ̀yin nìyẹn. èmi nìyẹn ẹ dákun torí Ọlọ́run. ọmọ mi no ẹ dìde mà ẹ jọ. jọ torí Ọlọ́run gba pé bí Ọlọ́run ṣe pẹ́ kí rìnyìn rí nìyẹn ṣó ti gbọ́ má bínú Ọlọ́run tó dẹ̀ ti dà á pọ̀ kò ní fìbínú ẹ̀ tí wá ká ṣó ti gbọ́ má bínú ìyá mi. ọmọ rẹ ni. ọmọ rẹ ni ìwọ náà mọ̀ bọ̀. a jẹ́ pé ibi tá a fẹ́ kí ọsàn ti hù ọsàn ti la ẹ̀ tá a fẹ́ gbé ọsàn sí ọsàn ti lálẹ́ hù ń bẹ̀ ẹ jẹ́ kó yanjú bá a ṣe yanjú ẹ̀ Subomi wẹnu rẹ̀ ṣẹgbẹ́nu túrùkù ọ̀dálẹ̀ kólé ọ̀dálẹ̀ tó kó sí kọ̀rọ̀ yàrá. ẹ sọ ń gbọ́ sẹ́nu bí ẹnu sákùrọ̀. ọ̀dà mo fi pamọ́ fún ọ o. ẹ wò láàrin èkó wọn ó yẹ̀yẹ́ yín ó sì dọ̀tí yín ó yà sánmọ́ yín lọ́rùn ẹ wo àbùkù wọn ó gbé wọ̀nyí ẹ mọ̀ bá sọ. ó ṣe gbàgbé yín o a yanjú ẹ nǹkankan ni ó ṣe gbàgbé yín o. dáàdi wa àgbáyé adalẹ́sà. àṣẹ àṣẹ. mo dúpẹ́ pé Olúwa ṣe yín lágbà dáadáa. Ọlọ́run ò sí wọn náà sí. ẹ̀yin ni mo bá wí sáwọn. àmọ́ mo ń dá ọ lóhùn àwọn kan fẹ́ forí kó tí ì ṣe ti wọn ni yóò sì jálé wọn lórí. lóòótọ́ ọ̀rọ̀ yìí bá ti máa fẹ́ lójú tó báyìí látìlẹ́tẹ́lẹ̀ tó bá jẹ́ pé àwọn àgbà tó yẹ kán tó ń gbànà wọ́n tó bó ṣe yẹ kán tó. ọmọ ayé ọmọ mi ò purọ́ oríṣiríṣi bàbá ọkọ ní ibẹ̀ ṣùgbọ́n bàbá ọkọ tẹ́lẹ̀ tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ sọ yìí alátẹnujẹ gidigidi kórí bisikì lọ́wọ́ ọmọ yóò gbà borí singọ́mù yóò gbà kódà kórí kúlíkúlí lọ́wọ́ ọmọ yóò gbà bàbá kan fún ni. lóòótọ́ mo gbọ́ o
pé àwọn náà gbìyànjú àti tú gbogbo ẹ̀ àmọ́ ńgbà tó dárin kan ṣé gbogbo akókó mọ̀ pé èṣù lówó. Bàbá tó fún ni hàn kò sí tí wọn ò lè bá wọn bá pampers ọmọ lọ́wọ́ wọn tí wọn jì kò sí tí wọn yìí. Ọlọ́run kò ṣàmàṣàánú. torí bó orí àgbègbò. ẹ kú àtúntò sá. torí mi ìjẹkújẹ báyìí ẹlòmíì jẹ gbọ́dọ̀ orí rẹ̀ ta dàgbà ń bí òde rẹ̀ sí kéré bí ìdí ọjọ́ orí. bàbá sọ ẹ bọ̀ túbọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ máa gbé gbọ́ ìtumọ̀ ni ẹ bọ̀ kọ́tọ́ ẹ kẹ́ ẹ sọ ṣé ẹ bọ̀ túbọ̀ bàbá sọ. bàbá Mr. Wẹ́wẹ́ dákun mọ́ bọ́rọ̀ gidi lọ. ṣe rí èmi ń tèmi mo ti gba kádàrá mi tó pé ìdákẹ́dà tó bá wà láyé tí ò bá gba kádàrá ó di dandan kó gbà kó dòrò tó mo gbà pé bọ́lá ń ṣe fẹ́ kí n rìnrìn àjò mi ni ṣé wàá rí ohun tí Ṣùbọ́mi bá fẹ́ rí ọmọ ẹ nígbàkúgbà tó bá fẹ́ rí ọmọ ẹ ó láǹfààní àti wá wò àmọ́ ẹ jẹ́ kémi wá bí mo ṣe wáyé mo yọ̀ǹda àti ìyálé àti ìyàwó mo yọ̀ǹda gbogbo. Ṣùbọ́mi inú mi dùn pé ọ̀rọ̀ ló gbọ́ lẹ́nu ìyálé rẹ̀ o kí ni wọ́n rí sọ sí kí n tó dájọ́ gangan síbi tẹ́jọ́ wà. tó bá bẹ́ kí n sọ̀rọ̀ sá mi ò fara mọ́. ìyàwó mi ìwọ́dà. ó jẹ́ àtọ̀rọ̀ jáde kì í ṣe bí ìlò àárín wọn kọ́ lọ wà tẹ́lẹ̀ kan tó di gbọ́rọ̀ dìbà ẹ̀ ẹ ti jẹ dòdò ẹnu yóò kó dòdò. dákun kan la ọlọ́kọ̀ alẹ́ ni. níwọ̀nba ìgbà tó jẹ́ pé ọmọ yín náà ni mo bí ọpẹ́ olúwa fún ìyàwó yín náà ni mo jẹ́. nígbà tó ti sọ pé ọkọ̀ alẹ́ ṣé bó mo wà ní lọ́wọ́ rẹ a ò jẹ́ kọ́ alẹ́ o wọ́n ṣe bẹ́ẹ̀ o dákun ìwọ ìyálé ọ wà pé ìyàwó rẹ ní ìsìnkẹ́ wọ kìsìnì lọ wọn dé àyìn rí àkọ́kọ́ mi ni ọbẹ̀ rẹ sì mo fẹ́ jẹ kẹ́ wọ kìsìnì kẹ́ dáná fún mi. ẹ jọ̀ọ́ sá ní báyìí ẹ máa láti yọ̀ǹda ẹ̀mí. ọ̀yà kálọ̀kọ̀ tí Ṣùbọ́mi ọlọ́run ní ká tún rẹ̀ wá. wá ọ̀yọ́ ọmọ mi. mo ní ìyáálé rẹ lọ ní ọlọ́tọ́ bẹ̀lú. síbẹ̀ ilẹ̀ fẹ́ jẹun àwọn nǹkan èlò lọ́rọ̀ lóòdọ́pọ̀lọ́ ìyá ń jẹ yín dáadáa wọ́n sì wá gbà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ kàn bọ̀ ní ìjókòó dáadáa wọ́n ń gbójẹ yín wà tí ìyá yín pẹ̀lú wọn jù. ó wà lára ó dùn ọ́ bí ṣe fún ọjẹ́ lẹ́ẹ̀kan ní gbogbo náà ti ń dá sí ọ lára wá jù ọ. ìgbò rìvásì tọmọ lọhùn á mọ nǹkan tí ń gbé bọ̀ o. sórí bó ṣe ṣe ìwọ̀n tó lóun wà lẹ́kọ̀ọ́ wà láàrin sórí bó ṣe ṣe wọ́n ti bẹ̀rẹ̀.
ní o. Ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí. Ìwà ẹ̀dá ayé burú jáì. Mo wò rere ayé, ayé ò láyọ̀ lé o. Mo wò rere ayé, ayé ò láyọ̀ lé o. Mo wò wá ènìyàn, ìgbìyànjú wọn ò tó nǹkan. Onífẹ̀ẹ́ àkọ́kọ́ lẹ̀tàn ń gbáṣẹ́ rí mọ́. Ìfẹ́ bòlóbòló olómi ṣìṣàn lọ́bẹ̀. Ayé ń pọ́n wọn lé, wọ́n ń fọlá mọ́ wọn. Láwọn yẹn bá ti rí pẹpẹ ṣe rojú ayé. Omidan ayé ò fẹ́ èlò ọbẹ̀ gangan náà ń wá. Ọ̀rẹ́ ò fẹ́ rọ́wọ́ òfò títọ́ ṣayé ẹ̀wà wẹ̀rẹ̀ yá. Àkíyẹ̀yẹ́ o. Mo wò rere ayé, ayé ọ̀láyọ̀ lé o. Mo wò rere ayé, ayé ọ̀láyọ̀ lé o. Mo wò wá ènìyàn, ìgbìyànjú wọn tó nǹkan. Ìṣàlù ìgbàwọ̀ mìíràn báyìí. Ṣé sùúrù? Wọ́n máa ṣe gbogbo ètò ìgbò ẹ̀sìn rẹ̀. Tó gbọ́ sẹ́yìn òwe ìjọba sí sí gbogbo. Sẹ́yìn mọ́wọ́ yí padà rárá ni. Bàbá ìgbà ni ẹ ṣàánú mi ìmọ̀ bí kankan. Bíbélì mi ni mo gbójúlé. Bíbélì mi ìwọ lẹ gbójúlé. Bíbélì mi lẹ gbójúlé gbà tí ẹ bá débi lẹ́wọ̀ Jésù Kristi. Jésù Kristi. Ọ̀rọ̀ Jésù Kristi kọ́ yóò. Àsìkò Jésù Kristi kọ́ yóò. Gbogbo bẹ̀rẹ̀ ló kọjú yìí ló kún gbáyà yìí. Ìrànkẹ́ Jésù Kristi níbi. Ẹ sájà lọ. Ẹjọ́ yìí kọ́. Tí o bá sí nǹkan tó dé ní ọmọ mi á dẹ̀ bí láyọ̀. Torí pé Jésù tèmi lèmi gbójúlé mi ìmọ̀ mi kankan. Ẹ̀gbọ́n mi, kí lẹ̀ ń sọ ń bí? Ṣé wọ́n sọ pé bẹ́ẹ̀ CS fún ni? Kí ló wá lọ pé ẹ máa rò pé ọ̀kan ṣe kíní kan ẹ̀kan sáré síbi kan sáré síbi kan sí fún? Ọ̀rọ̀ CMS ló ń dórí ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ ìtìjú bẹ́ẹ̀ lọ a lè dúró de CMS mọ́. CS. KS a lè dúró de mọ́ o kàtí KS ó ṣe inú ọ̀rọ̀ yóò sí o. Ẹ fi mí lọ́kàn balẹ̀ nígbà yìí o. Gbogbo ọlọ́ àdúró pé kọ́ lọ gbẹ̀jẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tó fẹ́ lọ gbà tó bá ti rẹ́jẹ̀ gbédé wọ́n á bẹ̀rẹ̀ tó fẹ́ ṣe kí wàá lè wàhálà tí wàá mẹ́sìn. Sẹ́jẹ̀ làǹdóní làwọn á dà mọ́ ẹ̀ sóòrì KS ẹja lọ sí amatio ní àárẹ̀ jẹ́ lóríṣiríṣi kó tó pa màlúù méjì àárẹ̀ jẹ́ náà bẹ́ẹ̀. Kí ló dé gan ẹ máa tọ́ bọ̀ mọ́ kọ̀ọ̀lọ́ kí ló dé gan náà tábàlẹ̀ sọ̀rọ̀ ẹ̀dá kẹ́kẹ́ máa wò wánà ẹ̀ má dá sí mọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ ni ẹ sọ pé kọ́ lọ mú ẹ̀jẹ̀ ẹran kọ́ fi sí èèyàn ṣé èèyàn àti ẹran wọ́n bá wọn mú ni. Wọ́n tọ́ pọ̀lọpọ̀lọ ẹ̀yin náà lẹ́ni sí ìyàn lè ṣe ẹranko bóyá lè lo ẹ̀jẹ̀ ẹranko náà fún ni. Ẹ ṣọ́ra yín o. Ṣùgbọ́n mi ṣàánú mi máa mọ mi rọ. Olùsàdúrà o. Olùsàdúrà o. Olùmọ̀ ọ̀jà kàdé àgbákò alásàn fún mi sáwàtà wà ní ìjọba kan bí ó sì mọ̀ sí yáyò. Alòdì aláìlálá o torí àmọ́ ìyá ti sọ ọmọ rẹ o. Gbogbo wa tá a wà ń bí òun lára ń fún mi sí ó yẹ kó yọ ara ń fún mi gan gidi gangan. Ẹ jẹ́ ká lọ. Ẹ wò tó ẹ pé dáadáa la fẹ́ lọ tọmọ mi máa fi bímọ láyé bàtà láfíà ó ti yá ẹja lọ. Ẹ kó mọ ọjà kẹkọọ ọjà. Ẹ gbé ọmọ. Bẹ́ẹ̀ ká lọ. Ẹ ó ti yá. Ọjà. Ìyá tó wo orí ẹ̀kọ́ lọ́wọ́ àlẹ́ o orí àkàlà ni o ẹ rí o ti fẹ́ yan ọmọ ìjẹ tán lọ́ní ọjọ́ Mr. Subomi Olajuwon kan. Yeah, doctor. A ní lè carry out CS yẹn mọ́ for now. Kí ló dé kí ló ṣẹlẹ̀? A discover yìí pé kò sí ọmọ nínú ohun ìyàwó yìí. Bolo mọ́ wà. Ó kò yẹ sẹ́gbẹ̀ẹ́ kan ni. Nítorí ìdí èyí, a máa need láti call in specialist láti wá carry out operation náà so that ìyàwó yín máa deliver safely. Ìyá wa, ẹ dákun,
mọ̀ bínú. Akílódé. Ṣẹ́gun ẹ foríjì wa lóòótọ́ àmọ̀pá ti sẹ́yìn àwa náà sì mọ̀pá sẹ́yìn. ṣé ẹ rí ọmọ bojú wòkòwòkò aláìlọ́rọ̀ ọgbọ́ yìí ọmọ ìyá yìí èmi mọ́mọ́ sẹ̀rí àti mo dá fún kó tó débi òun ló fà àmẹ́ foríjì wa ya mi ẹjọ́ ẹ mọ́ bínú ẹ dákun. But really mi ò understand gbogbo nǹkan tẹ́ ẹ sọ Ṣùbọ́mi. Ike nípa oyún Bọ́lá Tító ni àbá wa nǹkan tí àwọn dókítà ṣe yálàyé fún wa ó jẹ́ nǹkan tó ṣe ní kàyéfì ìgbà mi wá ní ọmọ wà ní womb ìgbà mi kò sínú womb mọ́ ìgbà mi wọ́n tẹ̀ ní àwọn ò tiẹ̀ rárá ó ní tí àwọn náà fẹ́ ṣe CS ìgbà tí wọ́n láwọn ò ṣe mọ́ ìgbà tí wọ́n mọ bí tọ́mọ wà. Níbo ló lọ́mọ wà? odò yìí náà wọ́n lọ wà torí wọ́n náà wọ lọ́kẹ́ ẹ̀sìn wọn ni wọ́n rí wọ́n lọ́mọ pòórá mọ́ wọn nú pé wọ́n rọ́mọ wọ́n náà wo dún wound wọ́n wo nú sun wọ́n wo gbogbo ẹ̀sà wọ́n náà wo nú bomb pé wọ́n ò rí. ẹ̀kọ́ tó ń gbìyànjú àti sọ ni pé ọmọ yẹn kò sí inú àpò ọmọ tó jẹ́ kó wà. wọ́n lọ́mọ ti pòórá gbogbo lọ bí kan bí nǹkan kan so gbogbo bí tá a wá lọ sá ọwọ́ yín là ń bá ń bẹ ọwọ́ yín là ń kàn bẹ́ẹ̀ gan lẹ wà nídìí kí ní ẹ̀yìn lẹ tọ́jú ọmọ àwa gan fúnra wa náà sì ti múra yín wá bóyá owó lẹ náà ni o bóyá fúdù lẹ rà fọ́mọ ni o bóyá ń jẹ lẹ ṣe fọ́mọ ni o bóyá ní tara ni àbí nǹkan tẹ lè ṣe fọ́mọ mo fọlọ́run búra wájú yín wọn ò fún yín lówó rẹ̀ bóun ò bá lè san wọn san. Uncle, mi ò understand gbogbo nǹkan tẹ́ ẹ sọ. ẹgbẹ́ ta ló ń kú. ẹ sá. àwèrè ní kí ni mo fi jọ ń kú sẹ́ẹ̀rì tẹ́ rí mi ìsọ̀ ń kú ni mí fágábọ́n lèmi jẹ́ sílẹ̀ mo lè jẹ́ bọ̀dá lónìí mi ì sí ẹgbẹ́ rẹ̀ rárá sẹ́gbọ́ ẹ mọ́ pé mi ló ń kú. ẹ wò ẹ jọ ń tóbi Ọlọ́run mọ́mí no. mo fi títóbi Ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́ ṣàánú mi torí Ọlọ́run ṣọ́rọ̀ mi ti yẹ ṣàánú mi jọ o bá mi tú ẹ̀kan lọ́rùn ọmọ mi o jẹ́ kọ́mọ mi bímọ yìí torí tọ́lọ́run ṣé bàbí amọ̀ nìwọ náà ṣé bí ìwọ náà ti kúnlẹ̀ lórí ọmọ o ti mọ bọ́mọ ṣe ń rí kéèyàn máa jẹ rora láti jọ ìkó má bímọ ṣé bọ́mọ bó ṣe ń rí fọmọ mi sílẹ̀ lọ́rùn fún mi ṣó ti gbọ́. Mọ́mí gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí wà necessary because. tí ìgbà ọmọdún kọ̀ọ̀kan yìí kò sí lunch fún un. ṣe sí ọmọ ń dáná má dì sí Ike, I can't believe you did that. Ládùúrú gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ. O tún láti gbé ọmọ kékeré yẹn lọ fọ́kùnrin. Ọkùnrin ò lè take care tí wọ́n ṣe máa take care now. I'm sorry. Sorry for what? Ṣé lo ìbò tó lọ ló jẹ́ kí o wá máa ló jẹ́ kó fẹ́ máa dàbí ẹni pé ó rìn dín these days ní àbí kí ni? Ṣọlá. Mo nífẹ̀ẹ́ Ṣùbọ́mi gan ni. I only wanted to see him ni mo ṣe gbé Ikeoluwa lọ sọ́dọ̀ ẹ̀. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn ó dàgbọ́n. Kí ni ìtumọ̀ yẹn? Tají kò fi omi bọ́ ojú ẹ̀ because Ṣùbọ́mi ò feel the same way tó ṣe ń feel. So ó better kó yá tètè pa iná ìfẹ́ tó wà láàrin wa àti ẹ̀. Má fi Ikeoluwa ṣe excuse because that could be selfish. Ó better kó yá dìde nsìn kó lọ gbé ọmọ yẹn wá. Ṣó ti gbọ́? Mo ti gbọ́. How to just start? Oshin. irú ọmọ lọ́dọ̀ wo lélẹ̀ náà bóyá fún ẹ lóúnjẹ àtúfẹ́ lóúnjẹ ń sìn o tún waste ẹ̀ ó rí pé ọmọ burúkú ni wọ́n mọ̀ ẹ́ wo jẹ́ kí n sọ fún ẹ o lè wá gbàgbọ́dẹ̀ fún mi nílé yìí I bind you in the name of Jesus I bind you in the name of Jesus I bind you I bind you. Ó láti tó. Àdàbí àdá fún ẹ o. Àdàbí àdá fún ẹ o Bọ́lá ti tó. Àdàbí yẹn ló máa pa wọ́n náà. Bẹ́ẹ̀ ni, àdàbí yẹn ló máa pa ẹ́ dànù. Wo jẹ́ kí n sọ fún ẹ, má máa ṣépè lé mi lórí inú ilé mi o. Àdàbí ò kì í ṣèpè Bọ́lá ti tó.
ẹ̀dá dáwọn tó bá ti wà tó bá ń ṣiṣẹ́ àdúrà tí àwọn ọmọ aráyé bá ń ṣépè fún iṣẹ́ owó àṣàdúrà fún àmọ́ ẹ̀dákẹ́dà tó bá wà tó bá ṣiṣẹ́ ìpè tí ọmọ ádámù bá ṣe gba àdúrà fún iṣẹ́ owó àṣepè fún. wàhálà tí ẹ máa nìyẹn o ẹ̀yin máa lẹ́mọ̀ kọ́tẹ́ kóra yín sí o nítorí pé ọmọ kan ò lè wá pààyàn oníyà dúró ná irú tí ẹ̀yin ni mo rí rí tó ń gbé ọmọ ọdún méjì lẹ̀ títí tí bá mú ẹ ṣe after one kó dẹ̀ gbé ọmọ ẹ lọ sí dédé kí àpò bẹ̀rẹ̀ sí ẹ nípa ẹrẹ wò àbí ìwò lọmọlọmọ tó wá ń gbé lé mi lákàtà báyìí. ṣé kò tó fẹ́ fi sọ fún mi lélẹ̀? Ike ni o, Ike ló máa ṣe pé sọ mi torí pé mo tọ́jú ọmọ ẹ o. Kò sí nǹkan tí kí ọ̀sán tó sí mi lára. Ike ní pé mi ní bí ọmọ tó wà nínú mi yìí. Lọ́dún kan tí mo ṣe fọ́mọ ẹ, Ike sọ fún mi gbọ́dọ̀ mi ló máa pa mí. Ike ní pé mi ní jẹ́rìí ọmọ, wípé máa kú toyúntoyún ni. Ó ní pé mi ní jẹ́rìí àwọn òbí mi ò ní jẹ́rìí mi. Kí ni mo ṣe tó yẹ torí Ọlọ́run ẹ? Bá mi lọ bẹ̀ o, ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe mí, ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣoyún ní mi torí Ọlọ́run. Ó ṣe àdúrà èkó tó yẹn. Ó ti ní pé ọmọ òun ló máa jèrè inú ogún tiẹ̀, ọmọ mi ò ní jẹ́ kankan. Torí Ọlọ́run ló bá mi bẹ̀ o. Bá mi bẹ̀ kẹ́ torí Ọlọ́run. Subomi, ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣoyún ní mi o. Ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe mí o. Njọ ìpè fò. Ọlọ́run àkùkù dáadáa bí ká ní orí ẹjọ́ ọmọ ọlọ́run àbí. Lọ máa wọlé lọ. Wọ́n ń sọ lámọ̀ wọn làwọn yẹn bá ti rí pẹpẹ ṣẹ́ rojú ayé. Ike, mo mọ̀ pé mo ṣe, mo dẹ̀ bẹ́ẹ̀, mo bẹ́ẹ̀ láìmọye ìgbà. Ká ní mo ń ṣagídí ni mi ò sí nínú àwọn èèyàn ìṣẹ́kọ́ tó bá mi bẹ́ẹ̀. Ó fi hàn wípé mo realize mọ́ nǹkan tí mo ṣe ò dáa. Kí ló fẹ́ kí n tún ṣe? Ká tẹ̀ wá gbọ́ pé mi ló ń bá jà mí ló yàn lódì. Fine, kò sí wàhálà. Ewu tún tọmọ lọ́mọ tó lọ mú mọ́. Tó wá dé pé wá bẹ̀rẹ̀ sí máa ṣépè fọmọ lọ́mọ. Kọ̀ lábùkù, òní kò ní bímọ láyọ̀, kò ní sọ láyọ̀. Kí ló fa gbogbo mi ìbáyìí lọ́wọ́ ẹ̀rí gba olóbẹ̀rẹ̀ wọ pàlàpàlà yẹn? Ta ló ní mo ṣépè? Mo ní ta ló ní mo ṣépè Subomi? Ayé ẹ ló sọ pé mo ní ṣépè yẹn, ayé ò ní dá. Ṣé ká pa mí ni? Have I not kept quiet enough? Ṣé ẹ fẹ́ pa mí ni? Do you want to kill me? Kí ló dé? Kí ló dé? Kí ló tún bẹ́ẹ̀ kí n ṣe? Ike, èmi ni mo sọ ọ́ sí kí wọ́n sọ pé ó ṣépè. Èmi ṣáà wọ́n kẹ́kọ̀ọ́ ní dákẹ́ tó ní mo ṣépè tẹ́mi nìyẹn. Ó ti wá jọ mí lójú gan sí. Ó ti yẹ kó yé mi pé nǹkan tó sọ pé ó sọ ń bẹ̀ yẹn kò ṣe sọ gbọ̀ngàn ní. In fact, ó sọ jù bẹ́ẹ̀ lọ. Tí ó bá ṣe bẹ́ẹ̀ ni, mo sọ pé mo sọ fún ẹ pé wọ́n sọ pé ó ṣépè. Ó dẹ̀ sọ pé ó ṣépè fún mi pé kò ní dáa fún mi. Èmi. Lórí ọ̀pá arẹ́gbẹ́lẹ́ ìgbẹ́ ẹ̀sìn náà. Gbogbo àlàfà ìbọn ló bẹ̀rẹ̀ sí náà. Wọ́n wá ń ṣépè ìwọ lè wá nú oyún. Kọ́ máa ṣépè fọ́nà pé òní ìwé sọ̀rọ̀ ìwọ ṣé o lè bá? Ó ti wá ya ìyàkuyà, ó ti ya nǹkan burúkú. Ó jẹ́ kí n máa realize pé mistake ni mo ṣe. Pé mo fẹ́ àtẹ̀ ní ọ̀pọ̀ papọ̀. Bẹ́ẹ̀ ni, yes. Subomi, báwo ni Bọ́lá ti tó ṣe máa pa tó máa kún tó máa gbé fún ẹ tí wọn náà dé máa digest bẹ́ẹ̀ ni Subomi. Mo ti rí us bó ti rẹ̀ hẹ́ àṣà rẹ̀ dáadáa láti kílẹ̀. Ó jọ pé fẹ́ ṣàfikàlẹ̀ èmi ló ń switch fún àbí. Òun switch mood fẹ́mi. Sori kò sí nǹkan tó jọ máa ò lè appeal sí mi nísìn kò jọ mọ́ ó disappoint mi o ara ló disappoint. So ti yẹn máa appeal sí mi at all. Good day. Subomi. Ìgbà service wa ìfún ní ìgbà tájọ bẹ̀rẹ̀ iṣẹ́ ní kọ́mpútù rẹ̀
mi ti gbàgbé gbogbo ẹ̀. Mo rí tí ẹ̀rọ ayé bá orí gbẹ́lẹ̀ èké ó funfun nẹ́nẹ́. Ẹlẹ́dàá mi má ṣàìgbé mi o. Kórí mi máa gbà bọ̀dé. Ojú ọ̀rẹ́ òun àdọ́ta mọ̀. Ṣùgbọ́n bẹ́lẹ́dùn bàbá ti ń kó níyọ̀. Àbúṣe ṣe. Sùúrù lọ̀rọ̀ ẹ gbà. Ìwọ ọmọdé yìí ò mọnú rò. Gbogbo ẹni tí ò bá dẹ̀ mọnú rò láyé kò ní mọ pẹ́ dù. Ìwọ ti gbàgbé ni. Adúrú nǹkan tó ṣe ẹ̀yẹn tó bá bá lọ kí ló fẹ́ bọ́ lọ́hùn fa. Jọ torí Ọlọ́run fa ọmọkùnrin yẹn kó fà lé Ọlọ́run lọ́wọ́. Ó ṣe tiẹ̀ ni kò ṣe tọlọ́run. Ọlọ́run fúnra ẹ̀ ló máa ṣèdájọ́ fún un. Ọlọ́run á fi àǹkan tó ṣe yẹn jẹ́. Ọ̀pọ̀ sísá balẹ̀ ń sọ̀rọ̀ báyìí nù. I can't be rude to you but báwo lè ṣe rori. Kí ni gbogbo eléyìí? Èèyàn mẹ́sàn ọmọ fún mi báyìí ó jẹ́ kó máa ké. Ẹ̀yin wá sọ pé kó fà lọ sí kòtò náà. Wọ́n máa fọ́kìn pàdánù ni. Even America lọ́run ni mò ń sọ. Ní South Africa lásán, wọ́n á gbọ́ ọ̀nà ẹ̀dá 50 cent lẹ́mí ẹ̀. Bó dẹ̀ ṣe wà ẹ̀ kò tí ì kọjá. Mo máa make sure pé wọ́n lọ ọrùn ẹ̀ báyìí wọ́n pa ni. Tọ́ máa yín ọrùn ẹ̀ tọ́ máa fílẹ̀ bọ́ ọrùn ẹ̀ máa dà báyìí. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Pààyàn. Ìlú yóò rí bẹ́ẹ̀. Naija ló wá. Téèyàn bá pààyàn nílùú ìwọ̀n á pa. Sista mi kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tó bá sọ pé ó frustrate òun lòún ṣe pa ó pa gbé ni náà kí lè sọ. Má wọrí bó ṣe wà ẹ bọ̀bọ̀ ẹ̀mí ẹ̀ máa bọ̀ ni má make sure pé mo waste ẹ̀. Ẹ má pààyàn torí Ọlọ́run ẹ má pààyàn ẹ jẹ́ ká fọmọkùnrin sílẹ̀ kọ́lọ́run bá wa ṣèdájọ́ fún un. Sista mi ẹ máa ṣe balabala báyìí jàre kò dá kójú èèyàn dúdú ojú yín dúdú sista mi ojú yín dúdú ojú yín dúdú. Òfin ni mo tẹ̀lé ojú mi ò dúdú o ti rí. Don't worry, I know what to do. Alárẹ̀ ló ń gbà kú rọ̀jú ẹni ó ṣe kà ń gbà káyíkáyí ènìyàn kẹ́ tó wà ó ẹ̀rù rẹ̀. Alárẹ̀ ló ń gbà kú rọ̀jú ẹni ó ṣe kà ń gbà káyíkáyí ènìyàn kẹ́ tó wà ó ẹ̀rù rẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá náà yìí. Arọ tí o lè rìn yẹn ló gbọ́rọ̀. Ìyàwó tí wọ́n pẹ̀lú ìtẹ́jọ́ fẹ́ra yín ṣu lọ́kà. Ìṣòro gbé dìlú òyìnbó. Ó wá joyè fanboy. Ó fọ́ká sí gbòòrò. Ẹni agbójú okùn lè kò jọ ẹni ìgbà. Sọ fún mi. Nígbà tó máa kúrò létò gbé lọ́ọ̀ tó yá kó wá síbi ta ló sọ fún? Àbó mọ̀ pé wọ́n là ń wò gẹ́gẹ́ bí ọmọ nìsín ni. Ẹ má bínú. Shit. Ètò ṣe yóò dá o. Pẹ̀lẹ́ ọkọ mi tó bá ti dọ́dọ̀ bàbá ẹ̀kọ́ ya máa ṣe jẹ́jẹ́ ni ṣùgbọ́n gbogbo àyọ̀káyọ̀ tó yàn ń bíbá yẹn má yọ̀ lọ́rùn kí mi ì sí ń bẹ̀ ṣùgbọ́n ọkọ mi pẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn èrè just for the weekend náà ni wọ́n gbọ́dọ̀ padà. Ike. Ṣọlá, ṣé o ń travel? Mi ò kúkú travel o. Ọpẹ́ ni mo fẹ́ lọ job sọ́dọ̀ bàbá ẹ̀ for the weekend. Bọ̀ ẹjọ́ máa ṣe weekend ń bẹ̀. Ike. Fún mi ní one good reason. Tó ṣe fẹ́ lọ drop ọmọ 2 years sọ́dọ̀ bàbá ẹ̀. Ẹni tí ò dẹ̀ mọ ojú bàbá ẹ̀ tí ò close mọ́ bàbá ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀. Ṣọlá, ìwọ náà bá mi rò báyìí. Ṣé nítorí pé ṣùgbọ́n mi dẹ̀ ti ṣe nǹkan tó ṣe yẹn sìn kí wá sọ pé kò ń ṣe bàbá ọmọ mi mọ́ ni? Ṣọlá mi má ti gba kádàrá tèmi, mo ti accept faith mi. Tí ó bá kàn ṣe ti ọpẹ́ tó ń pariwo dádì kí ni mo fẹ́ wá lọ sọ́dọ̀ ẹ̀? Ike, ọmọ ẹ̀ wo ló ń pariwo dádì? Ó jẹ́ yé tanra ẹ̀. Tó bá lójú tán fi ń rí tó dẹ̀ létí tán fi ń gbọ́, jókòó sílé pẹ̀lú ọmọ ẹ̀kẹjọ máa wojú ara yín. Èrà ò fẹ́ kúròkúrò dénú ọ̀rẹ́ tó wúrú wà bẹ́ẹ̀ tó bá pàdé ẹ lókùnkùn. Ayé ò ní ti bí ọmọ mú wa o. Ó ṣe mi dúpẹ́, ó ṣe gan ni. Èmi ń jáde lọ́ntẹ̀yìn. Tí mádé máa rí ẹ̀. Baby, take care.
Ṣùgbọ́n níbo ló ti rí ọmọ? Ọmọ mi ni. Ọmọ ẹ̀? Ọmọ ẹbí ti báwo? Àìrò ìbéèrè wo ló ń bí mi, ọmọ mi ti báwo? Ọmọ tí kẹbí fún mi ni ọmọ mi. Kí ló wá ṣe ń bí báyìí? Tó wá ṣe ń lè bàbẹ́. Kí ló ń ṣe náà tó kí ló ń fara ìbá náà tẹ̀ jókòó náà, fara balẹ̀ kó jókòó. Wo Ṣùbọ́mi, má sọ fún mi pé kí n fara burúkú balẹ̀. Mi ì fi ara burúkú kọ̀kọ̀ balẹ̀. Kí ló dé? Ṣó fẹ́ gbàbọ̀dé fún mi ni? Ìwọ àti Kẹ́tí ń bá nǹkan mi bọ̀ o. Má gbàbọ̀dé fún mi torí Ọlọ́run o. Ó dẹ̀ mọ́rú condition tí mo wà o. Jọ̀ọ́ torí Ọlọ́run, bá mi dẹ́mọ̀ padà síbi tó ti rọ́mọ o. Kó yá mọ́mọ lọ́bọ́ lọ́mọ. Alárẹ̀ ló ń gbà kó rọ̀jú, ẹni ó ṣe kà ń bá káyíkáyí. Ènìyàn ká tó wà ó, ẹ̀rù rẹ̀. Alárẹ̀ ló ń gbà kó rọ̀jú, ẹni ó ṣe kà ń bá káyíkáyí. Ènìyàn ká tó wà ó, ẹ̀rù rẹ̀. Arọ tí ò lè rìn yẹn ló gbọ́rọ̀ wá, ẹlẹ́sẹ̀ méjì tí ò kàn lọ́wọ́ lẹ́sẹ̀. Ó wá dá tọrọ abẹ́ òrè mọ́, ó máa ṣe o. Arọ tí ò lè rìn yẹn ló gbọ́rọ̀ wá, ẹlẹ́sẹ̀ méjì tí ò kàn lọ́wọ́ lẹ́sẹ̀. Ó wá dá tọrọ abẹ́ òrè mọ́, ó máa ṣe o. Yes, dear. Pẹ̀lẹ́, kí lọmọdé yìí kan dá ṣe níta àwọn gbàgbé? Ó ń gba tẹ́gùn ni. Ó ń gba tẹ́gùn. Lọ́mọ tí mo bá tún kọjá nínú òtútù yìí, nínú òjò tó ń fomi ṣeré mi táàbù mẹ́rin, ibẹ̀ mo ti pè é sí ó ń gba tẹ́gùn. Ok, ṣé ó ti jẹun ṣá? Oúnjẹ bíi ti báwo? Ṣé bí kò tó kúrò níláàárọ̀ ẹni gbogbo àmú oatmeal? So? Kò sí oúnjẹ fún anybody lénìí. No lunch. 101 láwà lénìí. Ìgbà mi, kí ló ń jẹ́ 101? Ìgbà ní pàlàpàlà ìbẹ̀rẹ̀ sí kí ló ń jẹ́ 101? Bọ́lá ìṣọ́ kí ló ń jẹ́ 101? So ọmọ ọdún méjì ò ní jẹun sìn. Wo even Àtinúkẹ́ gan yìí gan. Mi ò mọ nǹkan kan pa ewu nǹkan tí mo mọ̀ kan máa sọ fún yín ni pé kẹ́jẹ́ ká máa gbàdúrà bí Bọ́lá ti tó ṣe máa bí láyé àtàlàáfíà. That's all. Àdúrà? Ṣé àdúrà wà lẹ́nu tiẹ̀? Àdúrà wà lẹ́nu tiẹ̀? Wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ṣé tí wọ́n bá wá pè mí bí báyìí pé ọmọ mi bímọ, ó bímọ yè mí ní kúrò bí? Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ìwọ ọ̀ka burúkú òdòrò yìí, ọ̀dájú abiyamọ. Subomi. Bàbá ni kí a pè bí ti rí wá, bí ti rí náà rèé o. Tó o lé mi ń yàwó mẹ́rin tí mò ń káyàwó jọ. Ìwọ tó káyàwó jọ, ó di méjì báyìí o. Méjì náà ni wọ́n ń di oyún mọ́ra wọn nù mẹ́rin tèmi, èwo lórí tí wọ́n bára wọn jà nù ara wọn. Bó ló ti ṣe? Dàlú. Kíni? Ṣé àrùn pé mo ṣeré ni? Adimi ní kúrò bí? Àbí kò tú ẹ̀kan lọ́rùn ọmọ mi. Kí ọmọ mi bímọ lọ́yà àtàlàfíà kan wá pè mí bí àpọ̀ ọmọ mi bímọ. Kò jẹ́ bẹ́ẹ̀, èmi àti ẹ, àlejò méjì máa bọ́ lọ́wọ́ tẹ̀. Wo ìyá láwọn ti di Mario sin, àwọn òdì Mario, ẹ dúró ti nǹkan yín, kẹ́ẹ̀sì rí pẹ́ gbọmọ wálé fà. Wá o, kìí ṣe ti já o, kìí sì ṣe tó gún o, kìí ṣe ti bá o, kìí ṣe páyà wá já o. Ọ̀rọ̀ tí ìyá yìí sọ òun ní ń bà mí lẹ́rù o. Àsìkò tí o ò dẹ̀ tí ì tò tẹ́ráwọ̀ tẹ́ ẹ̀ tí ì ṣe ìpalẹ̀mọ́ àti kú nílẹ̀ yìí rárá. A dẹ̀ fẹ́ fún yín láyè kẹ́ tẹ́ra yín lọ́rùn kálejò méjì kọ́ lọ́ọ́ rè bọ́ lọ́rùn. Ojú ò tí ì ká wa kò tí ì tàsìkò. Láì jẹ́ pọ́lọ́run ló yá kò yá wa. Ọ̀ya ìyá. Ó ti dá. Ẹ pè dọ́kítọ̀. Ṣòro pé mo bẹ ṣẹlẹ̀ ni a ní mi bẹ ṣẹlẹ̀ sẹ ìwọ ìka òdòrò yìí àjẹ́ ni ẹ wọlé ní èmi àti ẹ. Mo ti gbọ́. Ẹ pé ìwọ bá mo rí ìṣọ pẹpẹ
àwọn èèyàn tó ṣe báàrí kà lọ fẹ́ wúyà ọba òkè dámọ̀ náà sí agbájú náà ìyá jẹ́ nǹkan wò ló bá rè tán ìyá wa ọmọ wa ti bímọ. Bọ́lá ló ti bímọ. Ó ti bímọ. Ta ló bímọ? Bọ́lá ti tó. Bọ́lá ti tó bímọ. Ẹ̀yin wá fẹ́ tó èmi kúrò bí irọ́ lẹ pa kò sún tó jọ. A lè tàn yan mi sútù ló wà ó sì ti bímọ. Hospital. Ó ti bímọ. Hospital. Ó dà mo gbọ́ kí ló bí? Obìnrin. Ọkùnrin. Ó ti bímọ. Ẹ̀yọ́ ti fẹ́ dà jẹ́. Ẹ̀yọ́ kọ́ nìṣó yá nìṣó bẹ́ẹ̀ àjọ máa débẹ̀ ni. Èmi sílẹ̀ àjọ máa débẹ̀ ni. Ó yà jádọ̀. Èmi sílẹ̀ àjọ máa débẹ̀ ni. Ó yà jádọ̀. Àwọn àjẹ́ ọmọ wa ara wọn. Àjẹ́ tí méjì ọ̀ya. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ìjókòó, gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí ẹ ṣe ẹkú àtúntò, Ọlọ́run sì bá wa yanjú ọ̀rọ̀ náà. Sẹ́ẹ̀rí àwọn bọ̀dá wa tí wọ́n wá láti ilé yìí, abẹnú ni wọ́n, aláàárẹ̀ ni wọ́n, aláìsàn ni wọ́n, bí a ṣe wà wọn ò gbádùn, wọn ò fi ibi kankan gbádùn, ńṣe ni wọ́n jábọ́ látòrí ọ̀pẹ, ọmọlanke ni wọ́n fi tì wọ́n dédé ọkọ̀. Àwọn fa ẹ̀pẹ̀lẹ́ kí wọ́n tó wọkọ̀ tá ń lẹ̀sẹ̀ wá sílẹ̀ yìí ẹ ló rí pé múra wọn ìṣesí wọn kò bá tiwa mu àmọ́ ẹ bá wọn gbà bẹ́ẹ̀ àwọn náà wá láti wá ìyàwó mi ọ wọlá bí wọn ti rí ọ sànù wá tí wọn bá ti bọ̀ sọ̀rọ̀ báyìí kò sì gbọ́ tí wọn náà bá wo bí wọn ti rí ó rí pé wọn ò gbádùn ara sọ̀rọ̀ pé kọ́ wọn yà ti sẹ́yìn gidi kò jẹ́ gbẹ́ kọjọ́ kọ́ọ̀fù lásán ni wọ́n wù sóyọ wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wọn ń bí báyìí bí wọ́n ṣe wà ọlọ́pàá ọkọ̀ gbogbo wa à ń láti sọ kánmọ́kánmọ́ kí wọ́n ti mọ̀ lọ́lé. Núré. ẹ mọ sí ẹ sí rè ẹ mú pèmí Núré mọ Èkó mọ wà yìí o Èkó sì yàtọ̀ Èkó dádúró kò fara wélu kankan o bí mo ṣe wà lẹ́kọ̀ọ́ yìí olówó Èkó mọ̀ ń jẹ́ o olówó Èkó wọ́n pè mí o bẹ́ẹ̀ bá pè mí ẹ mọ́ pè mí Núré o ṣe é gbọ́. àsálátù fún sẹ́ńlá mọ̀ ọmọ. bọ̀dẹ̀ mọ̀ sí àsálátù ẹ̀ ń já ọ̀rọ̀ yín gbogbo ọ̀rọ̀ yín kò dáa ṣe sálàtù ó máa ń wéṣẹ̀ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ni ẹ sọ kọ́mọkọ́mọ kọ́ ya káìsọ ká kó mẹ́ kí ṣe pa sálàtù ò dábẹ́ tí wọ́n fi kọ́ mọ́ lálẹ́kọ̀ọ́ àsálàtù dàgọ́. Núré bò ní mo sì máa ń ṣe ọba yìí kí ni tí ń ṣe ọ gan. àló láìsí lábúlé ẹ̀ mọ́. mẹ́nu sọ nǹkan tẹ́ ká sọ̀rọ̀ ẹlẹ́nu yẹmọ. ẹ dákun ẹ mọ́ bínú sí a o ṣé ẹ rí ọ̀bẹ gé ni lọ aṣọ bẹ́ẹ̀ nù. ẹ ní sórí rẹ̀ ẹ̀gbọ́n sí ọ̀tá jẹ́ ni ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ àsọ̀bẹ̀nu síbi tí ọ̀bẹ bá gọ́mọ lọ́wọ́ tá a bá fi karosí sí a fi pẹtiró sí báyìí sì fẹ́ tìró pé a fi ayọ̀dá sí bá a bá fi ayọ̀dá sí a gbé lọ sí ọmọ sí o káwá sọ ọ̀bẹ nù. ṣé o tiẹ̀ nílá ká ìrara rẹ̀. ṣé nígbà tá a bá gẹ̀ràn mi etí yín la fi gé àbí ẹnu yín sọ̀sọ̀rọ̀ bí ẹnu tètè o sóun la fi gé. ọ̀rọ̀ rẹ ó dàbí pé wọn ò ní mọ̀ fèsì sí mọ́ aya mi wọ gangan níbẹ̀ o àwa la ṣe ọ sóyí ọ èmi àti bàbá yín la ṣe o. kíni ń sin gan sẹ́ẹ̀tì mo gógóró ni wọ́n wọ́n ò ní dáhìn láàmú ta ni ń sìn wọ́n sẹ́mi ni ọ̀tá ajé tó dá wà lálẹ́ àbí kí ló kàn mí bẹ́ẹ̀ tó bá yẹ pọ́lọ́pàá wa mìíràn bẹ́ẹ̀ sì mọ́ ọ̀parọ́ mọ́ lẹ́sẹ̀ ni tí wọ́n sì ràn mí lẹ́wọ̀n àrèmọ́ bọ̀. kí ṣe wọ́n ló bí ọmọ yìí ṣé ìṣàwọ̀ la bí orí rẹ̀ burú ni tí n bá sọ̀rọ̀ sọ̀dẹ̀ jẹ́ kí n bọ̀rọ̀. mo respect yín gan o tí èbá ti pẹ́ ìjálá pọ̀nlé lọ́wọ́ mi ẹ sì wo lọ́wọ́ wọn ti la yín gbàjú o irú ọ̀rọ̀ lánàá wọlé sọ òun ẹ jẹ́ tó tóbi lọ́wọ́ mi ni o. Núré mo ní kẹ́ ẹ mọ́ sọ Núré mọ́ wọ́n ẹ múra sí. ọ̀dà mo fi pamọ́ fún ọ o mo bọ́ ọ dé sóyí ọ bàlákà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ aya mi àwa la ṣe ọ wà ní bínú tí ó bọ̀ láwọ̀ jẹ́ ilé ìdúró ní dá sí ọlágbádá sórí kíní tó sojú wọ́nkò yìí ó lè kó ẹ̀dá o Yorùbá sì sọ̀rọ̀ ó ní ilé ẹni láti ń jèkú tí onídodo ẹ jẹ́ ká gbà pé n tó dé ẹ̀fún fákídé n tó bá lọ ẹ̀fún fákí lọ gẹ́gẹ́ bí mi ṣe ń sọ aya mi mọ́ bínú sí a dákun torí tọ́lọ́ mọ́ bínú sí a aya mi náà òun ló jẹ̀bi o ọ̀n ló jẹ̀bi ọ̀rọ̀ yìí àmọ́ àpadàbọ̀ á bá ọ̀rọ̀ yìí. ìyá mi ọlọ́mọ wa bó ní tàwọn. ṣe tó wà lẹ́gbẹ̀ẹ́. ìyá tó gbọ́mọ lọ́yìn. ẹbí ìyá yẹn tó gbọ́kọ lọ́kọ nù. ìyá ìyàwó ní. ìyá rẹ̀ nù. ìyá tó gbọ́mọ lọ́yìn. sígbà tẹ́yìn débi ẹ̀ tí ma. ọ̀dà. alábòsí ni. alábòtán ni wọ́n lọ. Ọlọ́run alábòsí ni. ọ̀dà táwa ìyálé láàrin àwọn méjèèjì báyìí. ẹ lè mọ̀ láàrin àwọn méjèèjì. a jẹ́ pé ò ní láàka ẹ̀
kì í sẹ́ńtọ́ lórúkọ kọ́ bímọ fọ́kọ ni. ẹ sọ̀rọ̀ tẹ́ sọ kẹ́kọ̀ọ́. n tá a ṣe ni pé ká bẹ ọ̀tún. orílẹ̀-èdè fi mí làbú o orígbélé èké ó funfun lẹ́lẹ́ ẹlẹ́dá mi má ṣàìgbé mi o kórí mi má gbà bọ́dé ojú ọ̀rẹ́ òun a ò dọ́ta mọ̀ ṣùgbọ́n bẹ́lẹ́dùn àbá ti ń kó níyọ̀ àbùṣebùṣe mo rí tó ẹ̀rọ ayé bá mi o ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí ìwà ẹ̀dá ayé burú jáì. Aunty. Ẹ jọ̀ọ́ Mr. Subomi là ń béèrè. Mr. Subomi. Okay, Uncle Subomi. Wọ́n ti wọ́pọ̀ ìbẹ̀rẹ̀ láti last week ma. What? No. Relax. Ẹ sọ ń bo ló wà kó lọ. Ó dà ìpele wọn lọ kó lọ bọ́ ẹ̀ ṣe fún wọn sórí láì wọn. No. Relax ara ẹ lè wá boyfriend ẹ wá ní. Jàjà tí ló ń sọ. Wọlé. Window tó sílẹ̀ lọ. No, Subomi ò lè kúrò nílé ara ẹ̀ náà. No, take it easy. Mo dára. Sísá mi kí ló fẹ́ máa ṣẹlẹ̀ sí mi báyìí? O mọ condition ẹ. Relax yourself. Wọ́n fẹ́ ní ṣùlọ́kà ni. Kò lè sọnù náà. Báwo ló fẹ́ sọnù rú ẹ̀ jẹ́ ká lọ? Àwọn àlọ́ sọ́fíìsì ẹ̀. mo rí tó ẹ̀rọ ayé bá mi o ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí ìwà ẹ̀dá ayé burú jáì kọ́wọ́ ayé máa tẹ̀ mí kí ilé mi má ṣe dàrú mọ́ bẹ́ẹ̀ ọba tó láyé ọ̀dà àbúrẹ́ ìwọ ni mo rí ọ̀fẹ́ rẹ̀ àti ààbò rẹ̀ lórí ẹbí Olúwa ẹ ṣé o. Bàbá ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín. Ọlọ́pẹ́ ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín Jésù. Oníyìn ẹ gbà yín wa. Agbẹ́yìn ga bàbá yín lógo lórí ọmọ rẹ tó lọ láyọ̀ tó bọ̀ láyọ̀. Adúpẹ́ pé ìbànújẹ́ ẹ jẹ́ kó wọnú ilé yìí. Adúpẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí, adúpẹ́ pé ẹ jọba. Ẹ jẹ́ kó gbabẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ bẹ́ẹ̀ yẹn tí ò padà dé mọ́. Ìjì náà jà, adúpẹ́ pé kò gbé wa lọ. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa máa gbé yín ga. Olúwa máa yìn yín lógo. Inú ilé yìí tó ti ń tòrò ẹ má yẹ kó dàrú. Adúpẹ́ pé ẹ ti gbọ́. Olúwa ẹ ṣé o. Adúpẹ́ pé ẹ ti gbà. Olúwa ẹ ṣé. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Hallelujah. A máa gbé yín ga. A máa yìn yín lógo. Láì lórúkọ Jésù Kristi agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. O ṣe máa di ẹ. O dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Ikeoluwa, báwo ló gbé ìṣẹ̀lẹ̀ gan-an? Lẹ́yìn tí mo parí operation, wọ́n discover pé glass rú sínú ojú mi. Léyìí tó affect optic nerve. Wọ́n arrange, wọ́n dẹ̀ gbé mi lọ sí hospital mi. Ibẹ̀ ni mo ti ní complications. For over 7 months ni mi ò fi rántí nǹkan kan mọ́. Memory mi blank. Retrograde amnesia títí tí mo fi bímọ. Àfi bí àlá. Bímọ. Bẹ́ẹ̀ni, mo bímọ. I call her Ikeoluwa. Tèmi tọ́pẹ́ tẹran kó tẹ̀lé mi lọ láti lọ dúró tì mí. Nígbà tí wọ́n fẹ́ move mi lọ sí second hospital rẹ̀ kó tẹ̀lé mi lọ. Later ni wọ́n wá ṣàlàyé fún mi pé nígbà tó fẹ́ wá bà mí ní second hospital yẹn pé ó ní plane crash ó dẹ̀ kú.
ìdí nìyẹn tí mo fi lose contact pẹ̀lú gbogbo ẹ̀yà ara lẹ̀. Mo ṣàwà ń bẹ̀ ṣá fún odindi ọdún méjì tí mo fi recover fully. Ká dúpẹ́ mi. Bẹ́ẹ̀ni. Ṣé kí n lọ kó ẹrù mi ká lè máa lọlé? Tá bá dé délé àlọ́ máa sọ ìtókù, àbí? Ilé wo? Ilé wa, of course. Ṣé bí wọ́n ní o ṣẹ̀kú lọ sílé tuntun? Ilé yẹn máa ṣe ní nǹkan tí wọ́n máa ṣe ń bẹ̀rù tó máa pọ̀ gan-an. Mi máa ti tẹ̀jú mi tẹ̀jú ọkàn bẹ̀rẹ̀ rárá. Apartment yẹn kò ṣeé wọ̀ at all for now. Hey, but kí ló dé tó wá move out ní old house yẹn? Bàbá landlord yẹn ni ó kọ́ decide ọjọ́ kan pé everybody kú ẹ̀ lóhùn pọ̀ fẹ́ lólé. All of a sudden, ó kọ̀ sọ̀rọ̀. So ibo ló wá put up since? Àwọn ẹgbẹ́ mi mọ̀ wá olówó Èkó bọ̀dá ọ̀rọ̀ pọ̀. Ọ̀dọ̀ bọ̀dá ọ̀rọ̀ pọ̀. What is going on? Látìgbà tí mo ti dé láti Europe, mi ò rí ẹjọ́ ẹ̀ méjì lọ. Tí má pàgọ́ ẹ̀, ò ní gbé. Mo tún lọ sọ́dọ̀ bọ̀dá ọ̀rọ̀ pọ̀. It was always one story or the other. Tí n bá wá ẹ̀dọ́ ọ́fíìsì náà, wọ́n á ní o ṣẹ̀ṣẹ̀ jáde ń sẹ́yìn. Subomi, does it mean to say that you are avoiding me? Ó pé ló pé àwọn ẹni bí èèyàn bí èèyàn tọ́jú èdè báyìí fún mi. Ta ni èèyàn bí èèyàn? Ṣé ìyẹn ló mátà sí ẹ̀ sìn ni àbí kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ló fa gbogbo ariwo? Ike, ìwọ ni.